Africa Content TV. Ọmọlúàbí lọmọlúàbí ó máa jẹ́, kódà bí wọ́n fi náà tẹ̀. Ọmọlúàbí lọmọlúàbí ó máa jẹ́. Ìjẹ́ nìyẹn lè gbẹ̀yàn láwọn táìmù mi. Ọmọ ìyá mi, ntí òun majority wọ náà ní zamani táwa yìí. Ọ̀rọ̀ fóònù yìí, ṣé ntí ó gbé majority wọ náà báyìí? Àṣírí ò sí mọ́ lọ́dọ̀ ọkọ àtìyàwó. Àṣírí ò sí mọ́ lọ́dọ̀ ọmọ àti bàbá. Àṣírí ò sí mọ́ lọ́dọ̀ ọkọ àtìyàwó ẹ̀. Lọ́dọ̀ ọmọ sí àtọ̀gá ẹ̀. Àṣírí ò tó nǹkan náà. Ọba tó dá wa tó ní ká láṣìírí ènìyàn nìkan láàbùn lẹ́bùn ẹ lọ láṣìírí. Àwọn ẹranko láṣìírí láàrin ara wọn ènìyàn nìkan la fún. Ṣé fóònù yìí kí ó lé majority wọ náà báyìí? Gbogbo ká máa rìkọ́ọ̀dù fọ́ìsì ara ẹni. Olórí ibú èèyàn ní rìkọ́ọ̀dù fọ́ìsì èèyàn. Àyàfi tó bá jẹ́ for 2 reasons. Àkọ́kọ́ reason tó bá jẹ́ for security purpose. Ọ̀nà ni wọ́n ń gbé bọ̀ yìí. Àìmọ̀ ó lè dọ̀ràn kí n lè present case mi pé mi ò sí mbẹ́ o. Ó possible bẹ́ẹ̀. Àwọn tí ń ṣiṣẹ́ security bí ọlọ́pàá wọ́n lè rìkọ́ọ̀dù voice láti mọ òdodo. Ìdí kejì ni láti lè falsify irọ́ tẹ́nìkan bá pa kán lè tú di irọ́ ìpínlẹ̀ ọlọ́pàá. Tó bá délé ẹjọ́ tó bá yẹ kúrò lórí àníyàn dáadáa kò sí ní tó sọ pé kó ọmọ rìkọ́ọ̀dù voice àwọn èèyàn tó kì í bá ṣe ẹni tọ́lọ́run bínú sí tó kì í ṣe màlíhùn ẹni ọlọ́run láàánà ní rìkọ́ọ̀dù voice àwọn èèyàn. Akéwùgbà gold ọmọ akéwùgbà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí akéwùgbà gold kọjá àìmọye èèyàn tí wọ́n pè mí títí ẹ rìlíìsì voice ọwọ́ yín mo ní mi ní ṣe bẹ́ẹ̀. Bàgbà ò bá lè ṣe bí àgbà ó yẹ kémi ó ronú ọjọ́ kan mi ní rìlíìsì voice. Bí voice yẹn ṣe le tó tí mo mọ̀ pé tí voice yẹn bá jáde yọ pa nǹkan jẹ gbogbo ẹni tí ń pariwo tí wọ́n ń ṣiṣẹ́ owó gbà náà wallahi lójú ẹsẹ̀ everybody ò bá padà. Àwọn tí ń bá rìlíìsì voice lẹ́nu kí ni mo mọ̀ tí ó tún ṣẹlẹ̀ lọ́la. Ẹni tó bá èmi sọ̀rọ̀ mo keep voice jẹ èyí tèmi bóun sọ òun edit ẹ̀ ó rìlíìsì ẹ̀ bóun bá ń wúwa kóhun orí ọlọ́run fi bó ṣe wù òun èmi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Nítorí èmi kọ́ nítorí ọ̀la ni torí kò sí ní ta ṣe tí ò ní padà dìtàn. Gbogbo ẹ̀ ni ó padà dìtàn. Àwọn tó súnmọ́ mi jù nú ẹ̀dá wọ́n béèrè fún ìsìn ẹ̀mí ò release ẹ̀fẹ́ nìkan. Mélòó wà lẹ́ni tó jẹ́ pé kò tí ì dọ̀ràn kò tí ì di wàhálà kó a jẹ́ pé voice message láwọn wá release sínú ayé nínú tí a fi ń gbà àwọn èèyàn jù láyé òde òní. Fọ́tò ìhòòhò rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn o. Onínẹ́kẹ́dẹ́sẹ̀ lọ́wọ́ tó bá sọ́ra iye mílíọ̀nù báyìí. Voice ẹ̀ ń bẹ wọ́n á sẹ́ǹdì voice mi sí ẹlòmíì tó sọ nípa ọ̀gá ẹ̀. Tani kì í sọ̀rọ̀ ẹlòmíì lẹ́yìn. Tani kì í sọ̀rọ̀ ọ̀bú lẹ́yìn. Tani kì í sọ̀rọ̀ làlẹ́ lẹ́yìn sọmọ làkejì ẹ̀. Ọlọ́run tí ìdáhùn tọ̀. Bàbá ń bẹ ní kọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ gbangba. Àṣírí ni voice láàrin ara wa ló jẹ́ kí ìjọba Nàìjíríà náà fòfin tì. Pẹ̀lú tó bá rìkọ́ọ̀dì fọ́ìsì ọmọnìkejì ẹ̀ láì gba permission ẹ̀wọ̀n ọdún 5 ni o. Ẹ̀wọ̀n ọdún 5 ni wọ́n pípí àsílẹ̀ fún. Ẹ wo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ló jẹ́ ká ànábì ó ní àṣeyọrí tó pọ̀ láti kékeré ẹ̀ náà ti mọ ní al-amin ẹni tí kì í dàbá èèyàn bọ́ bá fi nǹkan pamọ́ sí lọ́wọ́ bó ṣe fi sí lọ́wọ́ o kò ní tú àṣírí ẹ̀. Níjọ́ tí wọ́n fẹ́ tún Káàbà kọ́ wọ́n ti wó Káàbà wọ́n wá kọ́ ògiri tán wọ́n wá ku òkúta ajá aṣáájú tán fẹ́ gbé sáàyè ẹni tó bá gbé òkúta yẹn sáàyè rẹ̀ wọ́n gbàgbọ́ pé òun lọ lórí ilẹ̀ Mẹ́kà lásìkò yẹn. Ìran mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ ìran Kùráíṣì wá dúró wọn wá gbà fúnra wọn pé èmi ni wọ́n gbé ìwọ ni wọ́n gbà fúnra wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bára wọn wọ́n bẹ̀rẹ̀ sí ágì ní argument tó burú lẹ́nìkan ni wọ́n bá ní ẹ̀mọ́ tá a ṣe ẹ̀jẹ̀ á gbà pé ẹni tó bá kọ́kọ́ wọlé lẹ́yìn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá ti jẹ́ ní tí gbogbo wa yọ́nú sí ẹ jẹ́ kó gbé òkúta yẹn síbẹ̀ lórúkọ gbogbo wa gbogbo wọn bá àgbì kan tó ṣẹ́jú pẹ́ déédéé ìgbà náà ànábì wa Muhammad wa sallallahu alayhi wa sallam. bí ànábì ṣe wọlé ní gbogbo wọn pariwo lóhùn rárá wípé radina bil amin. Here come the most trustworthy someone. Inú wa dùn ara wa yá sí ẹni ìfọkàntán tí kì í jàmbá lọ wọlé
kò jàmbá àṣírí, kò jàmbá ọ̀rọ̀ ẹnu, kò jàmbá owó, kò jàmbá dúkìá, kódà kò jàmbá obìnrin. Ẹni àmọ́ náà yìí òun ló wọlé, òun yóò bá wa gbé òkúta yìí sáàyè ẹ̀. Ẹ wá wo ẹ̀kọ́ tá nàbí kọ́ gbogbo wa, ó wá fẹ́ gbé òkúta Hajara aṣíwájú sáàyè rẹ̀ ẹgẹ́ bí nǹkan tí a wí, ó wá bọ́ aṣọ àlùbáríkà rẹ̀ ó bọ́ sílẹ̀, ó gbé òkúta Hajara aṣíwájú ó gbé sí láàrin, ó wá sọ fáwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin, ó ní ẹ mú aṣọ yìí ẹ fà létí etí, ẹ gbé sókè, àjọ gbé sáàyè ẹ̀ ni. Wọ́n wá gbé sókè nígbà tó wá dédé díẹ̀ nú ẹ̀, ànábì wa mú ọwọ́ àlùbáríkà rẹ̀ ó fi gbé sáàyè ẹ̀. Nínú níjàmbá tán, nínú kálukú bá dùn, séyàwó lè tiẹ̀ tó trust ẹ̀ sá, sọmọ ẹ̀ trust ẹ̀, sọkọ ẹ̀ trust ẹ̀, ta ló ń bá ṣiṣẹ́ tó trust ẹ̀, ta ló ń jọ́ka fún tó trust ẹ̀. Ànábì ní inna sarra rajul inda Allahi yawma al-qiyamah, inna sarra rajul inda Allahi manzilata yawma al-qiyamah, ar-rajulu yafdi ila imra'atihi thumma tufdi ilayhi thumma yansir sarraha ثم ينسر سرها صلى الله عليه وسلم. Ànábì yẹn tó burú jù níwájú Ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndé àlìkìyámà, lọ́kọ àtìyàwó tí ẹjọ́ bára wọn lò pọ̀ bí tọkọ àtìyàwó, àṣírí nìbálòpọ̀ ọkọ àtìyàwó, àìmọye nǹkan tí ń bẹ ń bẹ bí tẹ́ ẹ bá parí ìjà ọkọ àtìyàwó títí àwọn aspect kan bẹ tán méjèèjì ò ní sọ jáde pé ń ti dìgbà pàpà tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́. Àmọ́ ọkùnrin tó bá yàwó ẹ̀ lò pọ̀ tán tó wá jọ́dọ̀ yálé tí sọ pé abẹ́ lágbájá máa ń rùn ní. Ànábì nínú olórí ibú Major General olórí ibú ló ń tọ̀. Ọba bá lò pọ̀ títí ṣẹ̀kan sun lọ́lọ́kọ̀ ọ̀hún yín kélé yín mọ̀ ẹ wèrè mọ nínú òkú ayé lẹ́nu rẹ̀. Ó dẹ̀ ló ń kí wọn dẹ̀ ló ń gbàwẹ̀. Àṣírí lọ́rọ̀ ọkọ àtìyàwó, ìyàwó tí ó bá lè bá sírí ọkọ ó tọ́kọ́ má lọ lé ọkọ tí ó bá fẹ́ sórí ibú. Ọkọ tí ò lè bá sírí ìyàwó ẹ̀ ó tọ́kọ́ má fẹ́ ìyàwó tí ó bá fẹ́ dẹni làánà wájú Ọlọ́run. Ibo lẹ̀ dáhùn ságbà lọ. Tí ò ní bọ́ lọ́hùn. Ibo lẹ̀ dáhùn ságbà lọ. Tí ò ní bọ́ lọ́hùn. Ṣéwájú lẹ̀ dá ó gbà ní. Tí ò ní bọ́ lọ́hùn. Abẹ́yìn lẹ̀ dá ó gbà ní. Tí ò ní bá láhùn. Gbogbo tí ó bá mọ̀ dàkún máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàdúgbò sá kó ẹ̀fọ́ ara mi o. Níbo lẹ̀ dá ságbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Ní òru al-Isra wal-Mi'raj, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wọlé, ẹ dákun ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún wa. Àánú Ọlọ́run ò ní wọ̀nyí. Ẹ bá wa share rẹ̀ lógúnlógún, ẹ bá wa share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Bá a bá ti gba ládàá wá sí, ẹ̀yin náà mọ̀ gba ládàá pẹ́ pín ká àwọn èèyàn ṣàǹfààní ń bẹ̀. Àjọ pín ládàá yẹn ní 50-50 ni. Ẹ má jẹ bench warmer níbi iṣẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ni tí ó share, ẹ jẹ́ ni tí ó comment, ẹ jẹ́ ni tí ó like. Ẹ má lọ páàkì ká comment kí àwọn ń kà ó. Ó kàn jẹ́ pé à ń jẹ́ kó divert wa tá a bá ń ṣe wá sí lọ́wọ́ ni. Kò sí ní téèyàn sọ táàrí, àmọ́ gbogbo ọ̀rọ̀ kan ló lésì, kì í ṣe gbogbo èsì ló fi lọ́rọ̀, òun la fi ṣe. Nítorí náà kí ni mo bá débẹ̀ ni pé lóru al-Isra wal-Mi'raj, nígbà tí ànábì gòkè lọ sókè sí, wọ́n wá mú ànábì dọ́gba àlìjánnà orí gbogbo nǹkan mèremère. Jìbìrìlù wá ní ànábì ó wo ọgbà Jahannam, ó wò látọ̀kan wo ti bẹ̀bẹ̀. Ànábì olóríṣiríṣi àwọn èèyàn, wọ́n wá rí àwọn obìnrin kan irin gbígbóná ni wọ́n ti bọ̀ wọ́n ní ètè ó yọ lókè wọn. Àwọn míì wọ́n yọ ahọ́n wọn jáde wọ́n sì kiri bọ̀, wọ́n pariwo oró ìnira yẹn pọ̀. Ànábì wá béèrè pé àwọn obìnrin wo làwọn eléyìí. Àwọn ọkùnrin kan náà ni wọ́n rán ẹnu wọn bíi sóbàtà tí wọ́n fi ní gbóná bọ̀ lẹ́nu yìí. Jìbìrìlù níbẹ̀ ni àwọn obìnrin tí a máa ń tú àṣírí ọkọ wọn láyé, àwọn obìnrin tó jẹ́ pé kò sí ewu tí wọn ò lè bọ́kọ, ìbànújẹ́ ayé ni wọ́n jẹ́ fọ́kọ, Major General wèrè ni wọ́n jẹ́ fọ́kọ. Àwọn aràn tí wọ́n fi ń ba ayé ọkùnrin jẹ́, tí wọ́n fi ń tú àṣírí ẹ̀ ńlá tí ní gbóná bọ̀ yẹn. Àwọn ọkùnrin tó jẹ́ pẹ̀lú wọn ìdúró, àwọn ńlá tí ní bọ̀ lẹ́nu yẹn. Ọmọ ìyá mi sọ fún mi, tá lẹni tó orí tó jẹ́ ẹlẹ́nu màrímà sọ, tó jẹ́ ẹlẹ́nu apẹ̀rẹ̀, ẹlẹ́nu basket, wọn kì í fọ̀rọ̀ sí ọ lọ́wọ́. Ó mọ̀ yí pé ìgbà ìṣòro làámọ̀ rẹ ni. Ìnira ní jẹ́ kéèyàn ọjọ́ ọmọlúwàbí máa kì í ṣègbà tí yẹn ń jẹ́ dùgbà tẹ́yìn. Ìgbà tára ní ẹ tó bá lè mú mọ́ra, ara yọ wá sọ pé yes ọmọlúwàbí lélẹ̀. Àmọ́ gbogbo ọ̀rọ̀ àṣírí kó o máa sọ jáde bí sọ̀yàn dẹni lánà níwájú Ọlọ́run o. Gbogbo ọ̀rọ̀ àṣírí kẹ̀dà ó máa tú jáde kì í jẹ́ kẹ̀dà ọ̀rọ̀ náà lọ ní.
ẹ wá gbọ́ oríṣi èèyàn mẹ́rin ó lè bá olówó tàbálágbára nìkan ọmọ géèmù torí ẹ bá pé oríṣi èèyàn mẹ́rin ní bolówó rìn àwọn torí wọn bá pé wọn kó mẹ́ta nínú ẹni tí bolówó rìn àwọn tí wọn ya òpònú ayérada wọn kó ìjà kan tó bá fẹ́ bolówó rìn tó fẹ́ bálágbára rìn kì í ṣe dandan ni kò ṣe fún ẹ ẹni ọlọ́wọ́ bá rán sí ẹ kò lè jẹ bó bá jẹ yóò tún gbà padà àjùmọ̀bí ọ̀kan tánú ẹni ọlọ́wọ́ bá rán sí yàn ní ṣe yàn lórí oríṣi èèyàn mẹ́rin ni wọ́n bá alágbára rìn láyé kì í ṣe gbogbo olówó ló fi fẹ́ kẹ́lòmí ọ̀la lára òun kì í ṣe gbogbo ọlọ́lá ló fi fẹ́ kẹ́lòmí òṣòríire méjèèjì bilateral agreement wà méjèèjì yóò balance tó bá jẹ́ wípé méjèèjì ló bá touch alákọ̀ọ́kọ́ àwọn olówó kan bẹ láyé ládà lásì wọ́n fẹ́ ní tí ó ga ara wọn lẹ̀dá ó ti ka àwọn kan bẹ láyé bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọ́n náà gbogbo ẹni tí ń tẹ̀lé wọn bẹ́lẹ̀ yóò sì ga bẹ́lẹ̀ yóò sì ga àmọ́ kò sí bí wọ́n ṣe lè fẹ́ràn bẹ́lẹ̀ yóò sì ga tó wọ́n lè ṣe gbogbo ẹ̀ tán ọlọ́run tó já yá àtọ̀run gan kì í rọ̀jò kó kárí gbogbo ayé lẹ́ẹ̀kan náà wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní dájẹ́ sáà ibi tó mi ò kí ń dé kí ló dé tọ́lọ̀ ń dábẹ̀ tójú òkè rọ̀ bẹ̀ wáyé tí ò ṣe kójú ọ̀kárí gbogbo ayé ó túmọ̀ sí pé gbogbo èèyàn kọ́ Jésù tó tó níṣẹ́ ìyanu gan àwọn kan dọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan tó dẹ̀ sọ fún pé akùnrán mi sí ẹ akùnrán mi bí kò ṣe sí àgùntàn Ísírẹ́lì tó sọnù ìtumọ̀ ẹ̀ ní pé Ọlọ́run rán mi sí ọ wà lọ́ọ́ bòmí kì í ṣe gbogbo èèyàn àwọn kan bẹ ládà ni wọ́n jẹ́ láyé ní olówó àwọn tí wọ́n tìyàn sókè wọ́n bẹ ní olówó tó o bá jẹ́ nítorí ẹ̀ pé tètè máa wọ́n ló máa tòbí ara ẹni Ọlọ́run kì í máa sọ Ọlọ́run ẹ̀dẹ̀ máa wòran àwọn fáírọ́ọ̀sì kan bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ti sọ ọ̀pọ̀ èèyàn tó lórí burúkú ara ẹ̀ ní pé tó bá jẹ́ tèmi yóò kúkú wá bá mi láì struggle láì gbìyànjú Ọlọ́run ẹsẹ̀ wúre bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ọba struggle tó bá jòkó ní ọwọ́ àbọ̀ tọ́lọ́gbà kọ̀ mọ́ àmọ́ ò ṣe wàhálà ò ṣe nǹkan kan oníwèé ń kàwé ọ̀kà ò ní sàtífíkẹ́ẹ̀tì ò ní nǹkan kan ọ̀wá ní bọ́lá ń bá kọ́ páàdì pírẹsidẹ́ǹtì Nàìjíríà hajj àwọn tó ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ gan ṣe ń fa mọ́ra wọn lọ́wọ́ wọ́n yá mọ́ra wọn lọ́wọ́ wọ́n pera wọn pé lọ́lọ́ papọ̀ lọ sùkú ẹ̀yọ̀ kan àkọ́kọ́ làwọn tí Ọlọ́run bá ṣe ní ládàá àwọn kan bẹ nínú ayé ọmọ ìyá mi èèyàn kì í gun igi ọ̀pẹ lágùndànù bọ́ọ̀ bá rí ẹyìn ká lórí ẹ̀ wàá torí ẹ̀ rí ẹyìn míì lórí igi ní ìyá mi ọba àwọn kan rìn láyé connection ló gé lára wọn torí ẹ̀ bá pé tó o bá jẹ́ ni torí ẹ̀ pé àwọn ẹ̀dá kan bẹ tó pé lára wọn ló ti gé connection kò lówó tí ó fún ẹ kò ní fún ọ ní nǹkan kan kò ní mú ọ jáde ju kọ̀rọ̀ yàrá ẹ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n ló package ara ẹ̀ pé bóòdù mo sì lè rí connection lára ilé àwọn ni kì í náwó àwọn ò lè rí báyà connection tó ju yàrá ya owó lọ tí wọ́n bá mọ̀ kọ́ láníyàn dáadáa ara rẹ̀ náà ló ti ga kò ti já ó tòwé ara ẹ̀ pẹ̀lú àwọn tó bá mọ̀ pé wọ́n lè já láàánú lára ẹ̀ kódà òun gan ló tún máa rápẹ́ bá ń dúpẹ́ fún lágbájá o wọ́n ṣe dáadáa báyìí fún mi o wọ́n ṣe dáadáa báyìí fún mi o òun gan ló tún máa rán àwọn kan bẹnu olówó ayé bọ́ ọba ńlá ìka ẹ̀ kò ní sẹ̀jẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé kó ọmọ bá rìn láyé ìwọ ló pàkéjì ara ẹ̀ ni àwọn kan bẹ tó jẹ́ pé òórùn ọbẹ̀ wọn ló fi máa jẹba òun gángan ọlọ́bẹ̀ tí ó fún ọ àmọ́ òórùn ọbẹ̀ rẹ̀ ó fi jẹba ọwọ́ kó ń súnmọ́ lásán ó tó lé ọ̀tá sẹ́yìn tí wọ́n ní mọ̀ ni tó ń súnmọ́ ni ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ọ̀rẹ́ ẹ̀ mọ̀ ni ọ̀gá gbogbo sójà Nàìjíríà àwọn náà jọ ń jẹun ni ọwọ́ kó ń bá rìn yẹn ẹni tó bá fẹ́ fàbùkù kẹ́ asún sẹ́yìn asá lọ yányán ìwọ náà ti gé nínú kò ti dandan kó gé ní gbogbo ayé àtọ̀run lára ẹnìkan ẹlẹ́ẹ̀kẹta àwọn kan bẹ̀ láyé nínú olówó ayé nínú ọlọ́lá ayé tó jẹ́ pé tó gé ní lára tiwọn lẹ́sìn lásán ẹ̀kọ́ bó ṣe tó ayé tiẹ̀ náà tí wọn náà fi dókè lókè lára ẹ̀ kì í ṣe gbogbo ẹni ó súnmọ́ lówó lọ́jọ́ pé owó ní òkè ni o tó o bá ń súnmọ́ lówó tó ń súnmọ́ lágbára tó o bìlí pé owó nìkan ló gbọ́dọ̀ fún ọ ipò nìkan ló gbọ́dọ̀ fún ọ rárá àwọn kankan bẹ tó sápamọ́ tó pàtàkì ju owó àtìkù lọ lára ẹ̀ lélẹ̀ tàwí yẹn ẹ̀kọ́ béèyàn ṣe ṣayé ìwọ náà lè bára ẹ nípò agbára lọ́la nítorí ti kọ́ lẹ́yìn ni ó padà wúlò fún ẹ. ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí a ń bọ́ lówó rìn làwọn tí a ń súnmọ́ alágbára tí a ń súnmọ́ lówó nítorí pé wọ́n fẹ́ bá yé ẹ̀jẹ̀ nítorí ọba ti súnmọ́ ni ó ti mọ̀ plan bí ó ṣe ti ṣubú ìyẹn ni Ọlọ́run bá kádàrá pé yóò ṣubú Ọlọ́run ọba kádàrá pé yóò ṣubú wọn bá ní ìwọ̀nba lè yàn ṣe nìyẹn tàn mọ́ ọmọ lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ àsìbíbi ẹ̀yìn mi náà fa
مذل إلا في ظما ما ركب الله رجلا ما قال خير واكتفى إلا كما طار وكان حسبي بعلم kìí ṣe dandan ni kí n kéwú ju sánmà lọ kìí ṣe dandan ni kí n kéwú jọmọ lágbára lọ. ìwọ̀nba tó ń bá bọ̀ ẹ́ tó bá ti lágbàáyíkà tó bá mọ̀ máa lé dandan ni kò taro lówó lówó. kò sí tí ó yẹ jẹ́ ẹ̀rẹ́ ju kọ́ ọmọ rẹ̀ kan pé òní ọba mi ra bàtà òní ọba mi ra gèlè òní ọba mi ra fìlà kí sọ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ní mọ̀rọ̀ kàbà lọ mọ̀rọ̀ àwọ̀yẹ̀ wà kàfà ìlà kàmẹ́tọ̀ àwàkà. bẹ́ẹ̀ bá ṣe fò ní ó ṣe bà. mọ̀rọ̀ kàbà lọ àrọ̀jà mẹ́tọ̀ àtọ̀ ẹ̀rọ wà kàfà ìlà kàmẹ́tọ̀ àwàkà. ọmọ ìyá mi ẹni ọlọ́run ò gbé ṣubú bọ́ ọba tí gbogbo àṣírí ẹ̀ látò nídọ̀la wàláhì ó rí pé sábàbí àgbéga ló tún jẹ fún ẹ mọ kíní kan dájú ní tí ń kó bá majority tálíkà lọ́dọ̀ olówó kò kí ń divine relationship ẹ pẹ̀lẹ́ yẹn ọ̀fẹ́ bá rìn ní ẹ jọ sọ ní bàbá ẹ má bínú ṣé mo lè bá yín sọ̀rọ̀ ṣẹ́jú kan ẹ rí pé mi náà ń jókòó bí bẹ́ẹ̀ sọ wò mí mọ́kọ́sẹ̀ kápẹ́ntà mọ́kọ́sẹ̀ dráìvà mọ́mọ́ nǹkan báyìí ṣe mọ̀kàn ní kémi náà máa tẹ̀lé yín ni o àìwá àmọ̀ tọ́lọ́ ń bá ní kí nǹkan yẹn ó yọ alihamudulilayi bọ́lá ń bá tẹ̀ ní ẹrí pò tẹ̀ lè fi mí sí alihamudulilayi bọ́lá ń bá tẹ̀ nínú yóò dùn sí mi ń jọ́kan tẹ̀ kàn wó pé ẹ sí ṣọ́ọ̀bù kí n máa lọ lò nínú ọlá ayọ́kẹ́rẹ́ inú tọ́lọ̀ ṣe ìyẹn náà dá bàbá ó ti divine relationship ẹ kì í ṣe pé kọ́kàn máa tẹ̀lé yàn kọ́kàn máa rí pé òun jí sẹ́nu ọ̀nà lé òun láàárọ̀ òun kọ̀ mọ́ ń tọ́ bá wà àwọn ẹ̀dá kan bẹ láyé ẹni ó wí dákẹ́jẹ́ wọn ọ̀gbọ́n tí wí ká tó sọ pé ẹni tó dákẹ́ tó ní yóò rí o tí ó máa sọ pé ṣe wọ́n rí bá ń tẹ̀lé o sẹ́ẹ̀jọ́ lágìmẹ̀ntì èèyàn ní bilateral agreement. ẹ wo ànábì wa Musa aleyhi salam ọlọ́run fẹ́ràn Musa sẹ́ ọlọ́run sọ fún Musa pé ibi abila Fir'aun ìnáwó gbọ́gbọ́ lọ́gbà fìyàwó náà mo rán ọ gẹ́gẹ́ bí sójà ọlọ́run lọ jíṣẹ́ ọlọ́run fún Fir'aun náà torí pé ó ti kọjá yẹ bí ọlọ́run ṣe ń sọ tiẹ̀ ni Musa náà sọ tóun náà fẹ́ pé olúwa mi kí nǹkan yóò lè rọrùn èmi ò jẹ́ iṣẹ́ tí wọ́n rán mi wọ́n ló sì kàn báyìí. wà á kọ́ làrọ́ bí ṣíláàdì sọ̀dírí. kọ́kọ́ bá mi fọ ọkàn mi mọ́. wáyà sí ìlì ìyàmúre. gbogbo ìrìnàjò yìí bò ní ọ̀sẹ̀ rọrùn ọ̀dọ̀wọ́ rẹ. wà á lulẹ̀ òkè dàtà mi lè sáà ní. olúwa mi ọmọ mi pé sámárà ni mí akádòlò ni mí kó o tó pè mí. yẹ́fù kẹ́hù. bá mi tú kókó ahọ́n mi kí n lè máa sọ̀rọ̀ direct. yẹ́fù kẹ́hù kẹ́hù lì. bá mi sí ahọ́n mi káwọn èèyàn máa gbọ́ tí mo bá sọ lẹ́ẹ̀kan náà. wàjẹ́ líli wá sí ìrànmì Haruna ayé. iṣẹ́ tó fẹ́ gbé fún mi yìí kò ṣe é dá sí ọlọ́run fún mi ní ẹnìkan tí ó jẹ́ wàzíù tí ó jẹ́ mínísítà mi tí ó jẹ́ ọwọ́ ọ̀tún mi. tó o bá wọ Haruna ọ̀nà ìyá mi mo trust àtijọ́ bọ̀ ti pẹ́. mo sì dún níbi àṣírí. dè mọ́ mi lẹ́yìn ọlọ́run. wá ṣírí kí o fi ìyàmúre. jẹ́ kó jẹ́ pé ronú mi ni ó máa jẹ́ ronú tiẹ̀ náà. jẹ́nu sábìá kàkẹ́ sí rọ̀. olùwà wa tó bá lè ṣe léyìí fún wa méjèèjì lápadà. wọ́n náà sì kúrọ̀ kàkẹ́ sí rọ̀. a ṣàṣeyọrí iṣẹ́ tó gbé fún wa o. iná kakún tàbí náà bá sí olúwa mi rọ̀. bá a ṣe ń lọ ojú rẹ mẹ́jọ kú lára wa. kó lákọ̀dé ò tẹ́ ta sòlá kàyà Musa. kò tí ì sọdílẹ̀ tọ́ba mi fi stamp ẹ̀ bam gbogbo tó wí endorse. mi ò jọ kankan dànù níbẹ̀ kí ni tí mo sọ débẹ̀ bilateral agreement wa láàrin ọlọ́run àti Musa náà. alayhi salatu wa ká tó salam. wá sọ ènìyàn ǹjẹ́ wọ́n sọ fẹ́ni tó ń lọ jókòó sẹ́nu ọ̀nà ilé ẹ̀ tàbí tó ń tẹ̀lé ǹjẹ́ ó sọ fún pé ntẹ́mi náà fẹ́ ni bọ́tọ̀ ń bá tiẹ̀ wá ya àwọn ayérayé ọmọ pé mo ti sọ tí mò ń fẹ́ fún o ẹlòmíì ó ní sẹ́wọ́n ni mo rí mi ni ó lè má rí ẹ àwọn ohun àwọn tí wọ́n máa lọ bá àwọn alágbára àwọn olówó ńlé ni towó tógún láwọn yẹn lọ bá wọn àìmọye máyẹ̀hùn àìmọye àwọn àyàmú Kùránì tí wọ́n kà kan tó wọlé kò gbọ́dọ̀ yẹ̀hùn
àìmọye àti ọlọ́run tí wọ́n lò wọ́n tó wọlé kọ́ gbọ́dọ̀ yẹ̀rùn. Ibẹ̀ ni wọ́n ti wá jókòó jẹ́jẹ́ ló ń pèsè borí mi eborí mi eborí mi bọ́ bá rí ọkọ́ ọlọ́wọ́ bá rán sí ọkọ̀ lè jíṣẹ́ ibo lẹ̀ dáhùn sábà lọ. tí ò ní bólúwa níbo lẹ̀ dáhùn sábà lọ. tí ò ní bólúwa ṣèwájú lẹ̀dá ó gbà ní. tí ò ní bólúwa abẹ́yìn lẹ̀dá ó gbà ní. tí ò ní bá láò gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. ẹnìkan ò ní kálùbọ́sà kó ẹ̀fọ́ ara mi o. níbo lẹ̀ dáńsà àgbà lọ. tí ó ní bọ́ ọlọ́run. bá a ṣe wá sọ ọ́ tó dùn tó yìí ó wá kó aspect.